Olódùmarè ọba ọ̀run ìbà rẹ. Mo kí wa pé a kú ọjọ́ méjì, a kú ọjọ́ mẹ́ta. Ẹbọ ayé gbogbo ńlá ń rú, ńlá rú lọ. Ó ti tó bí ọjọ́ méjì mẹ́ta tá a ti gbádùn ara wa ìyẹn lórí afẹ́fẹ́. Ṣùgbọ́n a dúpẹ́ f'Olódùmarè pé àtèmi àtẹ̀yin ẹnìkankan wa ò gba ìpè ìbànújẹ́. Mo sì súre pé ẹnìkọ̀ọ̀kan wa ní agbára lọ́wọ́ Olódùmarè. Wà ń bẹ̀ wá àní dẹni tí ò sí níbẹ̀ mọ́. Ọ̀rọ̀ tá a bára wa sọ lénìí, ọ̀nà bíi méjì sí mẹ́ta ni ó fẹ́ pín sí ní kókó tá a rí gbámú bẹ̀. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ń bẹ tó yẹ ká ti ṣe, tó yẹ ká ti sọ̀rọ̀ lórí ẹ̀. Ṣùgbọ́n kò sẹ́dá tí máa ṣe gbogbo tí ń bẹ lọ́kàn rẹ̀ tán tọ́lọ́jọ́ fi dé. Ṣùgbọ́n mo súre fún gbogbo etí àtojú tí ń wò mí pé nínú gbogbo èròǹgbà ọkàn wa ọ̀pọ̀lọpọ̀ la lè ṣe o ní agbára lọ́wọ́ Olódùmarè. Nínú ọ̀rọ̀ tá a bára wa sọ, á jẹ́ kó yé wa pé gbogbo nǹkan tó bá ti dá aládàájù, bí nǹkan bá ti ní jù nínú, irú nǹkan bẹ́ẹ̀ lè má padà nítumọ̀. Ó lè má padà jẹ́ nǹkan gidi. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ tí àwa káàárọ̀ oòjíire tá a bá ti gbà gẹ́gẹ́ bí ọ̀làjú, gẹ́gẹ́ bí ohun tí a fẹ́ràn tàbí ohun tá a lérò pé ó wúlò fún wa, àfìgbà tá a bá tó bàjẹ́, tá a bá tó fi jù wọ́ léyìí tí ó sì dáa. Torí pé bọ́kùnrin bá fẹ́ aya tó bá nífẹ̀ẹ́ aya rẹ̀ lánìjù, àìdá ó padà gbẹ̀yìn rẹ̀. Bóbìnrin bó bá fẹ́ràn ọkọ, tífẹ́ yẹn bá ti ní jù nínú, ní tí ọ̀dá ó padà gbẹ̀yìn. Kódà bí òbí bá fẹ́ràn ọmọ, ìfẹ́ tóbi wá ní sọ́mọ ẹ̀ tó bá ti ní jù nínú, á jẹ́ pé irú ọmọ bẹ́ẹ̀ yóò padà di ọmọ aláyọ̀ pọ̀rọ́. Gbogbo ohun tá à ń sọ yìí, bí ọba ìlú bó bá nífẹ̀ẹ́ ìlú ẹ̀ lánìjù, irú ọba bí ó padà torí ìlú náà kú ni. Ẹ̀yin kí èso ọ̀rọ̀ yìí, ẹ rí i pé gbogbo ẹni tó bá ti jí abiyamọ, ìyàtọ̀ fún ẹni tí ń fi ọwọ́ yẹpẹrẹ tí fi mú ọmọ rẹ̀ o. Gbogbo ohun tó jẹ́ abiyamọ láyé, àánú ni wọ́n máa ń rí gbà láti jẹ́ǹjì ọmọ. Torí pé tí kì í bá jẹ́ pé ọmọ tí bàbá àti ìyá bá jọ tọ́, tó bá jẹ́ pé ìyá nìkan ni ló bá gbé bùkátà ọmọ lérí, ọmọ tí èso ọmọ méjì, tí èsè mẹ́ta, bóyá bẹ́ẹ̀ látòrí mẹ́rin márùn-ún, kódà bó ṣe méjì gangan, tí òbí bẹ́ẹ̀ bá ti nífẹ̀ẹ́ ọmọ bẹ́ẹ̀ lánìjù, ọmọ mi o kò gbọ́ jìyà, ọmọ mi o kò gbọ́ ṣègbà, ọmọ mi o kò gbọ́ ṣàwo, torí kí n má bàa jìyà, kọ́mọ mi ó má bàa ṣe jìyà ni mo ṣe ń ṣiṣẹ́, torí kọ́mọ mi ó má bàa ṣe kíní kan ni mo. Irú òbí bẹ́ẹ̀, àánú Ọlọ́run nírú rẹ̀ fi lè róúnjẹ ọmọ jẹ. Nítorí pé gbogbo ìgbà nífẹ̀ẹ́ ọmọ yìí ó máa bẹ lórí ọkàn rẹ̀. Báyé bá ti wá mọ̀ pé lágbájá fẹ́ràn ọmọ rẹ̀, bí wọ́n bá ti fẹ́ nírú ẹni bẹ́ẹ̀ lára, ọmọ ni wọ́n máa bá wí. Tó bá wá rẹni tó fẹ́ yọ ẹgbàá sọmọ rẹ̀, adìyà má bàa nà ó, béèyàn bá fẹ́ mọ bí mo ṣe rorò tó, béèyàn bá fẹ́ rí ìjà mi, ọmọ mi ni kọ́nà. Bàbá nífẹ̀ẹ́, a gbọ́dọ̀ fi jù kún. Gbogbo nǹkan láyé la gbọ́dọ̀ fi jù kún. Béèyàn bá ṣe ìnáwó tẹ́nìyàn ó ṣe tó bá ti ní jù nínú, a jẹ́ pé èèyàn ti ń dágbá lé ń tágbára rẹ̀ ọ̀kánù. Ẹ̀yin ará mi nínú irúnmọlẹ̀, èyí náà ló ṣe déédéé ìgbàlódé tá a gbà látòkèrè tá a mú wọ ọ̀dọ̀ wa. Ń lọ ṣàkóbá fún ẹ̀sìn, ó ṣàkóbá fẹ́sìn. Ẹ̀sìn mùsùlùmí ni, ẹ̀sìn kírísítẹ́nì ni, a ti fi jù kún. Bẹ́ẹ̀ bá sì wò ní gbogbo àgbáyé, ẹ rí pé orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí, ilẹ̀ ẹ̀sìn ti fẹ́ níyì jù, láti fẹ́ gbé ẹ̀sìn lérí jù.
agbẹ́sìnlérí ojúṣe wa ti fílẹ̀. Béèyàn bá jẹ́ ẹlẹ́sìn tí ń ṣẹ̀sìn tó wá ti tún ní jù nínú, irú ẹni bẹ́ẹ̀ àti láṣọ lára rẹ̀ lára, àánú ni ó rí gbà. Àti kọ́lé irú ẹni bẹ́ẹ̀, àánú ni ó rí gbà. Nítorí pé irú ẹ̀dá bẹ́ẹ̀ iná ọmọ sọ pé kóun lọ san táìtì òun ní church, kó lọ sanwó òun ní church, ó sì tẹ̀rú ẹni bẹ́ẹ̀ lọ́rùn ju kó sanwó ilé ẹ̀kọ́ ọmọ rẹ̀ lọ. Torí pé ó ti ní jù nínú nù. Jù tó dé bá ẹ̀sìn nílẹ̀ Yorùbá, ẹ wo tí ń kó bá gbogbo wa. Ẹ wo tí ń kó bá wa. Ẹ wo ọ̀nà tá ń gbà tá a fi ń ṣẹ̀sìn. Ẹ wo bí tá a bára wa dé. Ẹ wo ogun tá ń gbé tira wa. Ẹ wo ìjà tá ń gbé tira wa. Ẹ wo ọ̀rọ̀ tá ń sọ síra wa. Ẹlòmíì tó jẹ́ pé bọ́ bá rí ni kò lè pe ni lórúkọ, yóò sì máa yanu gbàgà. A máa sọ tẹnu rẹ̀ bá nígbà bá ti gbé fóònù rẹ̀ dání. Torí pé a ti fi jù kún. Ọ̀rọ̀ là ń sọ lórí afẹ́fẹ́ yìí. A rí orílẹ̀-èdè tó jẹ́ pé wọn fi àyè sílẹ̀ láti máa lo gbogbo nǹkan tá à ń lò yìí rárá. Wọ́n sì ń gbégbé ayé rọrùn. Báwa náà bá wá ń gbé tá a bá ń lò, kò sọ pé ńgbà tí a bá tó fi àṣejù bọ́, tá a bá tó bàjẹ́, ńlá tó mọ̀ pé kinní yìí ọ̀dà ṣùgbọ́n tún láìda. Kò sí ní tó ní dídá aláyé tí ò láìda ti tiẹ̀. Ṣùgbọ́n tá à ń jẹ́ kó yé wa ni pé a gbọ́dọ̀ jẹ́ kó dára jù. Béèyàn bá kọ́lé, bílé bá ti dá ládàá jù, ayé ọ̀padà máa fẹnu yẹpẹrẹ yẹrú ilé bẹ̀ pé ṣé gbogbo owó tí wọ́n á ná sílé yìí ṣé wọ́n ó sùn jùnú yàrá kan lọ ni. Àwọn jù tó wá dé bá gbogbo tá à ń sọ yìí, ó ti kó ìṣòro bá wa, ó ti kó wàhálà bá wa, ó ti kó ìjẹ̀gbọ̀n bá wa. Gbogbo nǹkan láyé ni ló ti fọwọ́ àléébù, ni ló ti fojú àléébù, ni ló ti mú bá. Torí pé ìtẹ́ èèyàn nífẹ̀ẹ́ yóò gba àṣà lọ́wọ́ ẹni. Ìta nífẹ̀ẹ́ yóò gba ojúṣe ẹni. Béèyàn ò bá ṣọ́ra, ìtẹ́ èèyàn nífẹ̀ẹ́ yóò sì tún gba identity ẹni gan pẹ̀lú. Torí pa ti nífẹ̀ẹ́ rẹ̀ lánìí jù. Báwọn orílẹ̀-èdè kan bó ṣe jẹ́ páwọn ní ń là wá lójú, wọ́n láwọn orílẹ̀-èdè mìíràn tí wọ́n tún là lójú. Ṣùgbọ́n ní táwọn ọgbà, wọ́n là wọ́n lójú ni, wọn ò jẹ́ kí wọ́n gba ẹ̀sìn wọn, wọn ò jẹ́ kí wọ́n gba àṣà wọn, wọn ò jẹ́ kí wọ́n gba ìṣe wọn. Ẹ wo bí tá a bá ti wá dé. Ẹ wo bí tá a bá ní àjòdé. Gbogbo ọmọ káàárọ̀ oòjíire, ọmọ ẹlẹ́ran wa ní ti ń di egun o. Ojoojúmọ́ ní ìbàjẹ́, làlúrí, ntí ọ̀dà, ìwà tí ò ṣe fi yangàn, tí ò ṣe dé bá, ni wá ń gbogbo láwùjọ wa. Bàbá wa ọ̀jọ̀gbọ́n kan náà ni wọ́n tún sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ dáa, ṣùgbọ́n bí tí wọ́n parí ọ̀rọ̀ sí, ó tún má bùkù wá. Ẹ ti sọ̀rọ̀ síwájú, ẹni níbi tí ààrẹ orílẹ̀-èdè bá wà tàbí gómìnà ìpínlẹ̀ kan ni, ẹni ọba ò lẹ́tọ̀ọ́ láti jẹ́ kí wọ́n dìde. Ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ yìí, táyé ọba yìnyín lẹ́wà tún ń sọ fún gbogbo lọ́balọ́ba, ẹni ẹ dìde, ẹ jókòó láì ṣe ọmọ ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Wọ́n tó bàjẹ́. Kò sí bí wọn ò ṣe ní bàjẹ́ torí pé kò mọ́ wọn la. Èyí tí wọ́n sọ gangan, wọ́n kàn sọ lórí ahọ́n ni. Ó túmọ̀ sí pé kò dọ́kan wọn. Torí pé tó bá dọ́kan wọn, wọn ò ní fi sí wa wù. Ẹ gbọ́ tí ń ṣẹlẹ̀ nínú ayé. Ẹ̀sìn ta ní tó ti gba ìṣe wa yìí, ó ti gba èèwọ̀. Gbogbo ń tá a gbọ́dọ̀ ṣe tí mú wa ṣe. Ẹ̀sìn tí mú wa ṣàfojúdi. Ó ti mú wa hùwà ìbìkítà. Ọ̀rúnmìlà sọ nú ọ̀rọ̀ rẹ̀ kan nínú odù mímọ́. Ó ní mo lúwẹ̀ẹ́ lókun, mo wẹ̀ ẹ̀kùn lọ́sà. Mo lúwẹ̀ẹ́ lókun, mo mú kùn lọ́sà. Mo ṣe lákànláká níbi tó dògbé ń gbé ẹgbẹ́ mi lọ. Adébá fún Gèládùbí, eléyìí tí wọ́n ní kó rúbọ, kó sì mọ́ wẹ̀ lódò kó tó.
Ìgèládùbí ní kóun má wẹ̀ lódò kó tó. Lóòótọ́ jẹ́ pé nínú òkun òun á máa lúwẹ̀ẹ́ ńbẹ̀. Òun á máa tún mú òkun tóun ọmọ tó ń mú òkun nínú odò Ọ̀sà. Ẹ wá ní kóun má wẹ̀ ní odò kó tó, báwo lòun ò ṣe ní wẹ̀ níbẹ̀? Ìrìn àjò àníjù, ìfẹ́ àníjù sí nǹkan ní tí mú wá bọ̀ pọ̀lọpọ̀ nǹkan jẹ́. Ẹ̀ṣẹ̀ ò sí nínú káwọn orílẹ̀-èdè kan wá kí wọ́n wá là wá lójú, ṣùgbọ́n a ti fẹ́ràn wọn jù, a ti gbà wọ́n lọ́lọ́run jù, a ti gbà pé láìsí wọn kò sí wa. Kò jẹ́ káwọn lè dá rònú tiwa rò mọ́. Ìgèládùbí ó ní kí ni ń jẹ́ báwọn, tó jẹ́ pé nínú òkun tó jẹ́ ọba omi òun á máa wẹ̀ ńbẹ̀. Nínú Ọ̀sà kò ṣeré tóun ò lè fi bẹ̀ dá. Ẹ wá ní kóun má wẹ̀ lódò kó tó. Ẹ̀yin babaláwo, èyí tẹ̀ ń sọ ohun tara yín ni. Bẹ́ẹ̀ náà ni gbogbo ohun tí ń jẹ́ ẹ̀sìn ìṣẹ̀ṣe la ṣe ń sọ̀rọ̀ lénìí, lẹ́lòmíì ọ̀pọ̀lọpọ̀ ṣe ń sọ pé gbogbo ohun tí ń sọ irọ́ ní ń pakọ̀ lákọọ́lẹ̀. Bọ́bá lákọọ́lẹ̀ bí ọ̀bá lákọọ́lẹ̀, ṣé gbogbo ohun tí ń sọ ṣé wọ́n hun lórí ni? Ìgbín-suké, 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 bí ìgbín ṣe ń suké, aráyé sì ń fẹ́ràn ìgbín sí i ńlọrọ̀ ìṣẹ̀ṣe níbi tá a bá dé lénìí. Aráyé ń fẹ́ràn ìgbín. Ta ni ò fẹ́ràn ìgbín láti jẹ? A sì ní ìgbín-suké, ìgbín-suké, ìgbín-suké. Gbogbo suké-suké tí ìgbín-suké yìí àrínà wò mọ́, torí pé àkókò ìgbín ti dé táráyé ń fẹ́ràn ìgbín láti jẹ. Ẹ̀yin ará mi nínú irúnmọlẹ̀, wọ́n sọ fún Gèládùbí, wọ́n ní kó má wẹ̀ lódò kó tó. Ìgèládùbí kò gbà. Ìgbà tó gbéra, bó ṣe bẹ́ sínú odò kó tó báyìí, Ìgèládùbí sì parẹ́. Á ti ṣe mọ̀ Gèládùbí ní lórúkọ tá a pe iyọ̀. Nínú òkun ni wọ́n ti máa ń wa iyọ̀. Àtinú Ọ̀sà jáde. Ojúlówó iyọ̀ nínú òkun ni wọ́n ti wá. Iyọ̀ tá a wà látinú omi tó dókè èèpẹ̀ tó di bàbàrà lójú wa. Ẹ wá wò ìwọ̀nba èyí tá a mú tá a wá ń jù sọ́bẹ̀ tí sì ń parẹ́. Nítorí pé àìgbàkìlọ̀, àfojúdi, àìmẹbọlẹ́bọ, àìmẹtùtù létùtù, ó sì múyọ̀, ó sì parẹ́ nínú omi gbígbóná. Torí pé nínú omi eléyìí tí iyọ̀ ti wá, omi tútù ni. Ṣùgbọ́n nígbà tí iyọ̀ gbéra tó fojú di omi gbóná, iyọ̀ parẹ́. Báyẹn náà ni ìfẹ́ àníjù tẹ́nìkọ̀ọ̀kan wa tá a ní sẹ́sìn, tí wọ́n mú wa ba ìṣe, ìṣẹ̀dálẹ̀, ẹ̀sìn, àṣà tán bàbá wa tí mú wa bàjẹ́ mọ́ wa lọ́wọ́, torí pé à ń ṣàfojúdi. Babaláàgbà fún ṣẹ̀ṣe, ọmọ bo la fẹ́ jẹ́, ìran bo la fẹ́ yà, kí la fẹ́ fi kọ ìtàn pilẹ̀ ìtàn wa? Báwo la ṣe ṣe? Ogún ìní wo la fẹ́ fọmọ lẹ́yìn wọ́ ọ̀la? Ọ̀pọ̀lọpọ̀ lógún ń jà tó jẹ́ pé láti paṣẹ orúkọ ni. Àwa la jókòó wa mọ́. Ìran Lárúbáwá wọn ò fijọ́ kan díyẹnu láti máa yí ọkọ wọn padà páwọn ò ní jórúkọ àwọn mọ́. Bẹ́ẹ̀ náà làwọn ọmọ Ísírẹ́lì wọn yí ọkọ wọn padà o. Àwa tá a gba ẹ̀sìn wọn lágbàjù ni làlúrí ní ń dé bá, là ń yí orúkọ padà, à ń yí ilé padà, à ń yí ìbí padà. Gbogbo nǹkan láti yí padà tán. Kódà ti yí ọba padà, torí pé ìfẹ́ àníjù la fi ń ba ìrìn àjò yẹn jẹ́. Níbo la fẹ́ ṣe dé? Níbo la fẹ́ bá ní àjò náà jà? Níbo la fẹ́ bàjà? Níbo la fẹ́ bàjá? Ìgèládùbí parẹ́ nítorí pé ó ṣàfojúdi, kò gbọ́ kìlọ̀. Ṣé tí kọ̀ọ̀kan ti ń gbọ́ mi lénìí, sáà mú àfojúdi, sáà mú ní bàádà wà. Gbogbo àwọn tí wọ́n ń gbéra nínú ìdílé, nínú ìran wa, tí wọ́n ń tún ogún ìní ṣe ńlá ń gbógun tì. A ní wọn ò mọ̀ ṣe, onídọ̀tí ni wọ́n, oníyẹ̀yẹ́ ni wọ́n. Ìran òpópó Mẹ́kà tó sì máa ro àwọn èèyàn náà ni wọ́n tún bẹ̀ ṣe. Ẹ jẹ́ á pàtọ̀pọ̀ kó lè bá a ṣe hó. Iṣẹ́ tá a fẹ́ ṣe pọ̀.
iṣẹ́ tá a fẹ́ ṣe pọ̀ nígbà tọ́rọ̀ ta lọ́lọ́ ń dé tá a sọ̀rọ̀ ọ̀pọ̀ àwọn èèyàn ní ń gbé ní ń sọ pé adé ifá ni ọ̀tá ta lọ́lọ́hun wọ́n sọ yẹn fá ẹ̀gbọ́n ẹ̀ wá jáde mo wá tún retí pé ọyẹ kọ́pọ̀lọpọ̀ náà máa sọ pé ẹ̀gbọ́n ta lọ́lọ́hun tó sọ̀rọ̀ òun gangan lọ̀tá ẹ̀ tí ojú bá farabalẹ̀ báyìí ẹ máa ń rí mú kò sí ní tá a fẹ́ gbà nínú àfojúdi k'Olódùmarè kọ́rin nìkọ̀ọ̀kan wá kọ́ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká kíyèsára ogunlọ́gọ̀ nǹkan ní ń ṣẹlẹ̀ nínú ayé tí ò múnú ayé dùn tí ò múnú Ọlọ́run dùn fún wa sí wa ṣé bá ṣe máa bá lọ rèé ọ̀pọ̀lọpọ̀ ní parọ́ mọ́ ogun bẹ́ẹ̀ sì ni kò sí tí ń jẹ́ ogun ìdílé àfi ènìyàn kò sí tí ń jẹ́ ogun ìdílé o kò sí tí ń jẹ́ ogun ìlú kò sí tí ń jẹ́ ogun ẹbí àfi ènìyàn tó bá lọ rèé pàrìn àjò ẹbí yẹn tì tó pàrìn àjò ìṣẹ̀dálẹ̀ yẹn tì nítorí pé gbogbo tí ń jẹ́ ìṣẹ̀dálẹ̀ yẹn ni wọ́n ní tí wọ́n fi pilẹ̀ rẹ̀ ìlú ni wọ́n fi ní tí wọ́n fi pilẹ̀ rẹ̀ àwa kọ̀ aláàṣẹ mọ́ ìwà mú yọnu wá àwa ń sọ pé ogun ìdílé sógun ìdílé ń bẹ ni ṣé báwa la lọ rèé fọwọ́ ara wa la lọ fa ogun ìdílé wá dé àti ìyanjú èyí ò tán àtún sọ fógun ọ̀run pé kó tún sọ̀kalẹ̀ kó wá tó kojú ogun ìdílé ó dogun méjì níbo la fẹ́ yanjú ẹ̀ sí Olódùmarè ló dá ogun ló dá èèyàn kò séèyàn tí ogun ọba fà láyé bí ti ń ṣe ìdáhùn ẹ ránṣẹ́ sógun ogun dé ẹ jẹ́ kíyèsára gbogbo nǹkan tí èèyàn bá ti nífẹ̀ẹ́ lánìí jù ẹ wo fóònù tá a fi ń sọ̀rọ̀ yìí tí ẹ fi ń wò wáyìí béèyàn bá nífẹ̀ẹ́ fóònù jù lánìí jù yóò mú ṣòro bá bùjókòó rẹ̀ yóò mú ṣòro bá bi títí ń ṣiṣẹ́ kódà ó lè mú ọmọ tí ò ní nífẹ̀ẹ́ òbí ẹ̀ mọ́ ó lè mú òbí tí ò ní nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ mọ́ adibilágbá bá ti tilé ẹ̀kọ́ dé kò ní iṣẹ́ méjì tí ó bọ̀ ṣe tó ju fóònù náà tí ó máa tẹ̀ lọ bọ́kọ bá ń báyàwó mi wí orí báyìí ni ó tẹ̀ mọ́lẹ̀ yóò sì máa fi fóònù sọ̀rọ̀ níbo la fẹ́ bàjá àníjù nǹkan nífẹ̀ẹ́ ọ̀dà k'Olódùmarè kó ràn wá lọ́wọ́ á tù á bà fún wa èyí tó fún wa torí pé bàgẹ́ báyìí lọ́rọ̀ tún fẹ́ balẹ̀ orúkọ mi tí ò yí padà evangelist Adéifá ìwà lẹ̀sìn ire o.